بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam ẹ tún káàbọ̀ sórí ètò yín ètò wa Lahdatun Yasira Walidina. lónìí ìlú Ìlọrin mo tún wà ẹ̀yin tí ẹ bá ti ń bá wa bọ̀ láti bí ìjẹ́ẹ̀dógún ẹ mọ̀ pé a ti kalẹ̀ sílùú Ìlọrin ọ̀dọ̀ àwọn bàbá wa tí ń bẹ lù Ìlọrin tọ́lọ̀ ń jẹ́ kí ó jẹ́ ògo fẹ́sìn Islam ọ̀dọ̀ wọn láwà àti lọ́dọ̀ bàbá Pòfẹ́sọ̀ Akórèdé. lónìí mò ń bẹ pẹ̀lú bàbá wọn kan gbòógì nínú àwọn tọ́lọ̀ ọba mi fi ṣèmọ́lẹ̀ ńlẹ̀ Yorùbá. èèkàn ńlá lọ́lọ́run ṣe wọ́n ńlẹ̀ Yorùbá àgbà àfáà ni wọ́n bàbá wa àwọn mò ń wí. bàbá Pòfẹ́sọ̀ Abdulrahman Bon Al-Imam kọ́lọ̀ ń jẹ́ mi bàbá wa ogun fún wa. bàbá wa ẹ bá ń sálámù sáwọn èèyàn kẹ́ ẹ̀ tún bá ń dákọ̀ yín fún ayín. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Orúkọ mi ni Abdulrahman Bon Ahmad Al-Imam. ẹ káàbọ̀ bàbá wa. Iyyakum. lẹ́ẹ̀kan tí mò ń sọ àwọn nǹkan tọ́lọ̀ ní kí bàbá wa jẹ́ bàbá ń fọwọ́ tọ́ mi pé Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀. lára àpẹẹrẹ tá a sì máa ń rí lọ́dọ̀ àwọn ẹni tọ́lọ̀ ń bá ṣe ní oníwà rẹ̀lẹ̀ náà nù. àdúpẹ́ Ọlọ́run bá mi tó ti ń jẹ́ kẹ́yìn bàbá wo máa jáwòkọ́ṣe dáadáa fún wa. àpadà sábúrò ó kéré tóbi Ọlọ́run ò ní jó dé bá yín. alhamdulillah mo kí káàbọ̀ sórí ètò yìí ẹ̀yin tí ẹ bá wò wá tẹ̀ ń gbọ́ wa látijọ́ yìí a moment with our father ló kọ ètò tá à ń wò tá à ń gbọ́ yìí. bàbá wa ẹ já mọ̀ láti bí yìí torí a fẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ yín a fẹ́ mọ nǹkan tẹ́ ẹ kọ́ project ńgbà tẹ́ ẹ fẹ́ gba doctor kó tó di pa bọ́ sórí professor tọ́lọ́ ní kẹ́yìn bàbá wa padà gbà. bàbá wa ibo gan bó lẹ ṣe kéwú gan bó lẹ ṣe lè bá wa ṣàlàyé láàrin ìṣẹ́jú dàgbà ilé kéwú bíi báyìí lẹ lọ kẹ́ tó jáde bóyá lẹ Saudi lẹ ti padà gba doctor àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bismillahir Rahmanir Rahim. Ti doctor ni kí n sọ ni àbí bí mo ṣe kéwú láti bẹ̀rẹ̀. ilé kéwú wo lẹ ti jáde kẹ́ tó lọ gba doctor. Ilé kéwú tí mo ti jáde ilé kéwú mẹ́rin ni. Allahu Akbar. Ilé kéwú àkọ́kọ́ òun ni Ma'hadu Thaqafatil Islamiyya wal Arabiyya ní Kakuri táwọn ń pè mí ní Kakuri Kaduna. Kakuri ní a fi ń gbẹ̀yìn bàbá wa ní Pòfẹ́sọ̀ Kakuri. ìlú kan ní jẹ́ bẹ́ẹ̀ ní Kaduna so ní Kakuri ní Kaduna. So wálídù mi dáàdì mi fádà mi ni wọ́n dá ilé kéwú yẹn sílẹ̀ wọ́n ti dá sílẹ̀ ní Ghana láti 1950 something. Allahu Akbar. So wọ́n á kó wá sí lásìkò Bushia Korean Bushia ìyẹn pé ọba kan ní jẹ́ bẹ́ẹ̀ ní Ghana tó lé gbogbo àwọn àjòjì ní 1968 so láfi á wá sí Ghana àmọ́ 1968 yẹn bàbá tó bí mi lọ́mọ wọ́n ti fi mí sọ́dọ̀ ọ̀rẹ́ wọn kan tó ń jẹ́ Sheikh Ali Abubakar Jabata rahimahullah ọlọ́kùnrin akẹ́ gbogbo wọn. Àmín. So ọ̀dọ̀ wọn ni mo wà láti bí ìgbà tí mo ti parí Kùránì láti 1966 so mo ti bọ́ sọ́dọ̀ wọn ní secondary ní Ghana. So nílé kí wọn láwa títí tí wọ́n fi lé gbogbo àjèjì kó ń Ghana tàfi wá sí Ìlọrin. So ni mo fi wá kọ́ mo àtúnṣe ilé kí ó yẹn dúró ẹ̀ ní madla ń sọ̀rọ̀ lọ́dọ̀ bàbá Jàbàtà ká tó wá bọ́ sí Kaduna nílé kí ó. So ọ̀dọ̀ bàbá Jàbàtà la sì ṣe ìtìdáyé ọ̀dọ̀ àwọn wálídì mi mo ti bẹ̀rẹ̀ ìdádé sanawula sanathania so sanathalitha kan mo fi wá lọ́dọ̀ Sheikh Adam Abdullahi lórí rahimahullah ní Markaz àwọn ajẹ́gẹ́ bí àfáà mi àgbà. Allahu Akbar. So ọ̀dọ̀ wọn sẹ́yìn sí Markaz bẹ́ẹ̀ bá gbé gbogbo tó bá gbé dé Markaz ọ̀nà bẹ̀rẹ̀ láti tàdírí àwọn rí pé tí àwa náà gbé dé kò bá dì púpọ̀ àbẹ̀rẹ̀ láti sanawula ìwé mo ti wá jáde ní 1981 ká tó wá lọ sí Saudi ní 1984 bàtà jáde mo tíjì ní ilé kí ó wálídù mi fádà mi ní Kakuri àti ní secondary school kan tó ń pè ní government day secondary school. So àsìkò gbà yẹn 82 83 84 mo lọ sí ABU àlọ́gba diploma tarbiyya lugha arabiyya ń bẹ̀ ká tó wá lọ Saudi ní 84. 1984 lẹ lọ lẹ Saudi. ìgbà wo lẹ wá bẹ̀rẹ̀ lẹ parí doctorate. 84 àti máàdì lugha ọdún kan àti BA ọdún mẹ́rin
ní kulliyati sharia ní àṣà qism al-lugha al-arabiyya so a ti ṣe magister àpàdà sí Riyadh ní Jamiatul Imam Muhammad bin Saud so masters ọdún bíi mẹ́ta bíi mélòó kan àwa ṣe PhD tíra PhD náà ni mujalladu méjì so méjèèjì náà ni mujalladu kan àti mujalladu awwal mujalladu thani méjèèjì lórí nahu lórí nahu lórí nahu lẹ́sẹ̀ lé lórí magister náà lórí nahu ni kí làwọn nǹkan tó jẹ́ bí àkọlé tẹ́ ẹ pé project tẹ́ ẹ kọ́ ń gbà náà. náà ni al-Khatib al-Shirбini wa juhuduhu an-nahwiyya wa at-tasrifiyya. al-Khatib al-Shirбini afa kan ní Cairo afa gbà ní Cairo níbi fiqh Shafi'i ó wá jẹ́ mawsu'a encyclopedia níbi gbogbo ìmọ̀ níbi fiqh níbi lugha níbi adab níbi gbogbo ẹ̀ so tíra rẹ̀ ni wọ́n ń lò láti gbà náà títí dòní ní gbogbo thanawi ní Cairo dòní so bàbá yẹn dà gẹ́gẹ́ bí ẹni tá a lè pè ní irú Sheikh Adam bí irú Sheikh Kamal bí olùkọ́ àgbà bí Gumi àwọn àtúfà tán sá tó jẹ́ gbogbo ẹ̀kọ́ wọn mọ̀ Allahu Akbar so làáfà yẹn so ìgbà tó wá jẹ́ ó ṣe tafsir ó ṣe gbogbo síbi tí ó ṣe tíra sí ibi náhù rẹ̀ lèmi wá mú so náhù rẹ̀ tó ṣe níbi tafsir náhù rẹ̀ níbi hadith náhù rẹ̀ níbi usul náhù rẹ̀ níbi gbogbo masailu nahwiya àti tíra rẹ̀ ó ṣe tíra náà sharh alfiya ó ṣe so àwọn aráàwù rẹ̀ so ó ní mo wá fi ṣe PhD. kí làwọn ṣáàlè bá àwọn nǹkan tẹ́ ẹ kọ́ nú ẹ̀ gan. dáadáa alhamdulilayi nígbà tí títíra náà jáde kó tó jáde àmọ́ a máa dúpẹ́ fọ́lọ́run náà alhamdulilayi ẹnìkan ọmọ Cairo kan torí ìrówó tẹ̀ kó tó dà báyìí àti mo fẹ́ tẹ ìrówó tẹ̀ mo wá gbé sí Cairo lọ́dọ̀ ẹnìkan tó bá mi tẹ masters mi so òun tọ̀ ó lò bí ọdún kan àbọ̀dún méjì lọ́dọ̀ rẹ̀ mo rí àní ọmọ Cairo kan tóun náà ń ṣe PhD ní Aziari so ó lọ da tírà yìí lọ́dọ̀ Sheikh Mbabi al-Maktaba al-Azhariya ibi tọ́lọ́wọ́ ti wá mú ẹni tó ṣe masters mi PhD àní masters mi ọmọ Cairo náà ní Dr. Ali Fakhr ó wá rí i pé òun náà wá wà nínú kọ́mítì tí ó yẹ PhD rẹ̀ wò proposal rẹ̀ wò wọ́n tó approve rẹ̀ ó wá ní proposal yìí ọmọ kan ti ṣe ní Saudi àmọ́ ngbà tí agreement mi tán akidu mi tán ní Saudi ni mo wá sí Cairo proposal yẹn nìkan ti kọ́ ní. eléyìí ti ṣẹlẹ̀ látọ̀dọ̀ ẹnìkan tẹ́lẹ̀. ní Saudi ní Jamia Imam ló bá fóònù mi ní nǹkan bí ọdún 4 sẹ́yìn ní èmi wà Nàìjíríà torí àwọn kọlù ara ó ní báṣù rẹ bó ní ń bolówó mo ní kí ló dé ó lẹ́nìkan mo ní ọ̀dọ̀ Mbabi ẹ̀yin náà lẹ fún mi ní Mbabi pé òun ló máa ń bá yín tẹ tírà yín ọ̀dọ̀ rẹ̀ ni mo ti lọ tẹ̀ mo fẹ́ tẹ̀ yín wá lówó mo wá gbé kalẹ̀ ó ní òun sọ náà pé ọmọ yìí ó dá tírà ni bọ̀sẹ̀ mọ̀ bíńdà àti ọmọ Cairo ni bíńdà àti gbogbo àsìtọ́ta àti ẹsẹ̀ wọ́n sábà ní kó chéǹjì nǹkan kan bí kíní rẹ̀ òun náà sápadà kọ lórí lórí Khatib torí pé ọmọ ìlú ni òun ni ó sì jẹ wọn èmi ò sì ráyè ìrànwọ ṣe náírà tèmi ní Cairo ọmọ tó bá ń tẹ ní Cairo náà ló ti tẹ bọ̀tọ̀ ọmọ Niger tó wà ní Kano yẹn kó tó wá kó wálé so ọ̀rọ̀ nípa náhù àti bí náhù ti xidima Kùránì bó sì ṣe xidima hadithi bó sì ṣe xidima fikihu so náhù ni miftahul ulum náhù ni kọ́kọ́rọ́ gbogbo ìmọ̀ pátápátá. Allahu Akbar. Gbogbo ìmọ̀ pátápátá náhù ni. téèyàn ò bá ti mọ náhù kò lè gbọ́ lábáwáyé. kò lè gbọ́ yé ẹnu bó bá ṣe wá mọ̀ náà ni ó ṣe gbọ́ tẹ̀fsírì yé mọ̀ òun ni ó ṣe gbọ́ hadisi yé mọ̀ òun ni ó ṣe gbọ́ usulu yé mọ̀ òun ni ó ṣe gbọ́ gbogbo ulumu shar'iyya ni ó ṣe gbé mọ̀ so náhù ni miftahul ulum tó bá mọ náhù ni ó mọ lugha ni ó ṣe wá gbọ́ àwọn ulumu yòókù yé bẹ́ẹ̀ yóò bá mọ náhù yóò kàn máa tẹsẹ̀ bọ́sẹ̀ ni so náhù jẹ́ bí wàsílà fún gbogbo àwọn ulumu yòókù so tá a wá sẹ́nu tíra yìí náà nù yẹn kì í ṣe pé náhù mujarradu náhù
bí ẹ bá ṣe píníkíní o ẹ̀pẹ́ni kí ni àlákọ̀ náà pẹ̀lú gbogbo àwọn nǹkan wọ̀nyí àti bá àfáà yìí ti sọ nínú tẹ̀fsírì rẹ̀ ó sọ báyìí kí ni àlákọ̀ nǹkan tó sọ yẹn pẹ̀lú ilmu náà. لحظات يسيرة مع والدينا. A moment with our father. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Knowledge is facts, information, or skills. Al-Yamana International School dé ilé ẹ̀kọ́ kan pàtàkì tá a ti ń fọ́mọ lómi ọgbọ́n ibi ìmọ̀ ẹ̀kọ́ ìwé àti kéwòsódò sí fẹ́ni tó bá fẹ́ tọ́mọ rẹ̀. Ilé ẹ̀kọ́ pọ̀ nílẹ̀ yìí eyín ọ̀gán dáyọ̀ gédéǹgbé láàrin egun tó fi kalẹ̀ sérígì ni. Ìmọ̀ tó yè kooro ni káwí àbí tàwọn àyíká àwọn tó dùn rí àwọn olùkọ́ wọn pérégedé ìjọba tún fún tẹ̀lúlé ẹ̀kọ́ wọn gbà. Ìlànà bọ́mọ ṣe Al-Kùránì tó wà gédégbé àti kéwú àtìwé jẹ́ kí wọ́n yọ gbangba bí àlà. Ìgbanisí yàrá àkàwé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ délé ẹ̀kọ́ gíga ń lọ lọ́wọ́. Nursery 1 sí 2 àti primary 1 títí dé 5. Ilé ẹ̀kọ́ girama tún bẹ JSS tó fi dórí SS classes ló wà. Nọ́mbà 37 Ògbólúwa street Ọ̀sìmáwá road Láborí Ọlọ́jà Líkòsí Ògìjó nílé ẹ̀kọ́ wọn dúró sí Tandi. Ẹ tún lè kàn sí Gbága road Ẹ̀ríyọ̀ village Ògìjó nípínlẹ̀ Ògùn ni. Bákan náà Múlẹ́rú wá Gbága off Ìkòròdú express road. Ẹ wo olóyè náà ẹ lè kàn sí wọn lágbègbè Mọ́yá Ìkòròdú nípínlẹ̀ Èkó. Ẹ sì lè pè wọ́n sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 08163548947 tàbí 08034026394 tàbí 07062668227. Bákan náà lẹ lè kàn sí wọn lórí ímeèlì wọn trusted@yahoo.com ní ímeèlì náà. It's an obligation upon every Muslims seeking knowledge for the sake of Allah. Ìròyìn ayọ̀ rèé fákẹ́kọ̀ọ́ tó fẹ́ wọlé ẹ̀kọ́ gíga ńlá. Ìrọ̀rùn ló já sí ẹkú oríire. Al-Yamana Institute ti dájọ́sepọ̀ Muhammadu Bello Yunifásitì ní Zaria. Ire wọlé dépò kí gbogbo akẹ́kọ̀ọ́ tó fẹ́ wọ yunifásitì ó máa yọ̀ lókù. Gẹ́lẹ́tẹ̀ bá ti parí dípúlọ́mà lọ́dọ̀ wọn lẹ ti láǹfààní láti wọ 200 level Muhammadu Bello Yunifásitì láìsí jáàmù mọ́. Àbí ìdánwò WAEC àbí NECO rárá. Ẹ wọlé ẹ̀kọ́ wọn lọ ṣe dípúlọ́mà lágbára Olúwa ohun gbogbo di ṣíṣe. Agogo 8 àbọ̀ òwúrọ̀ sáago káàbọ̀ ọ̀sán lọ́jọ́ Monday lọ́jọ́ Jímọ̀ lẹ́ ó fi máa gba lẹ́kṣọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. Ẹ ó gba sàtífíkẹ́ẹ̀tì pẹ́ pérégedé lẹ bá dẹni láǹfààní láti làbú ní Zaria. Fálàyé lẹ́kùnrẹ́rẹ́ tàbí ẹ fẹ́ gba fọ́ọ̀mù ẹ kàn sílé ẹ̀kọ́ wọn. Eléyìí tó wà láláwẹ̀ èrè àlọ́nà iléeṣẹ́ Mẹ́gàjí Ìwó nípínlẹ̀ Ọ̀ṣun tàbí kẹ́ ẹ kàn sí wọn ní nọ́mbà 37 Ògbólúwa street Ọ̀sìmáwá road Láborí Ọlọ́jà Líkòsí Lógìjó nípínlẹ̀ Ògùn. Ẹ sì lè pa àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí náà pẹ̀lú 08089620695 tàbí 07086853286 trusted@yahoo.com ní email. Àwọn mo fẹ́ wo àwọn masáìlù kọ̀ọ̀kan tí ká lè mẹ́nubà. Ẹ mọ̀ pé nahu ó tún lọ pẹ̀lú kìrààtì náà ó wà nínú nǹkan tí a discuss ní bíbáyìí. So kìrààtì ẹ pé kìràà báyìí wọ́n kà báyìí wattaqullaha alladhi tasaaluna bihi wal arhami kìràà kanu alákọ̀ rẹ̀ pẹ̀lú nahu. Then kìràà mi tó tún fagsilu ya ayyuhalladhina amanu idha qumtum ila salati فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم àbí وأرجلكم nínú kìráà mi. Bọ́ ọ bá ṣe ké hukumu fíkì rẹ̀ ó ti yàtọ̀ bí ẹ̀rọ́bù rẹ̀ ṣe yàtọ̀ ní hukumu fíkì rẹ̀ náà ó ti yàtọ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni alukóró lọ́dọ̀ àwọn àfọ̀ní ṣẹ̀ríà. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kìráà fàyídà tátọ̀ haruna kọ́ yẹn. So kìráà yẹn bó ṣe yàtọ̀ yẹn pẹ̀lú ọ̀dọ̀ àwọn àfọ̀ní náà so hukumu rẹ̀ ó ti yàtọ̀ ọ̀tọ̀. Bẹ́ẹ̀ náà ni alákọ̀ọ́náhù pẹ̀lú bàlágà táfà yíyà sí gbogbo ẹ̀ ní àwọn ó tìrìtì bí lápẹjúwe gbólóhùn Fìràwọ́nà tí Ọlọ́run sọ fún wa ní Kùránì pé la usallibannakum fi juzui fi lolo
so fi juzu'in nakhl so àkọ́kọ́ dákọ̀ gbogbo àwọn àfáà tó ṣe ọ̀rọ̀ nípa tó ṣe ṣẹ́ẹ̀lì kíra nípa ṣàlàyé ọ̀rọ̀ díẹ̀ fún wọn pa ẹ̀. ó ní pé Fìràwó náà ó sọ fún Musa àtàwọn ọjọ́ rẹ̀ pé la usallibannakum tẹ́ ẹ bá fi lè tẹ̀lé Musa èyí sì kàn yín mọ́ àgbélébù ó wá sọ yìí pé fi ó wá lọ harful jarr fi juzu'in nakhli so ní èdè tó bá sì fẹ́ wo dimension rẹ̀ bó ti yẹ kó lọ àlá ló yẹ kó yẹ pé ní nǹkan mọ́ orí àgbélébù orí nì lórí àgbélébù àlá ló yẹ kí ló yẹ kó lò ó wá lò fi kó lè bá dẹ́rù àwọn gidi gan ìyẹn pé fi bí ẹni pé ìrì yín bọnú rẹ̀ pátápátá tó ń tiẹ̀ ní rí yín mọ́ rárá kí ló dé tó fi lò bẹ́ẹ̀ alákọ̀ náhù àti bàlágà nìyẹn alákọ̀ náhù pẹ̀lú bàlágà kànáhù pẹ̀lú òróf so táwọn àfáàní náhù náà tó ń yapa lọ rẹpẹtẹ so tó wà níbí báyìí náà pé tànáhù pẹ̀lú òróf tàṣàkọ̀ pẹ̀lú òróf àwọn kan níbẹ̀ ni àwọn níbẹ̀ kọ̀ so ara rẹ̀ náà nìyẹn gbogbo ẹ̀ náà ló wà nínú tírà yìí bẹ́ẹ̀ bá ṣe wá gbọ́ náhù yé sí ni ó ṣe yé sí àbí àwọn gbòmí alhalfu aldhikiru walhalfu wasalu alqaryata allati wasalu ahla alqarya mawadi half almudaf gbogbo ẹ̀ náà ló wà ń bí àbí الاستغناء عن الخبر بوصف معتمد على نفي أو استفهام قائم زيدان أنت nínú Quran ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ tẹ́bí bá ń ṣe mò ń máa ń sábà mú àyà Quran lèmi máa ń mú wá èyí tí n bá rí màá mú àyà Quran lẹ́yìn náà hadith kó tó wá kan amthalul arab torí pé alákọ̀ tiwa pẹ̀lú Quran ló ṣe pàtàkì jù ẹ rí i pé ní lọ́wọ́ gbẹ̀yìn yìí níbi 2000 àbí 1890 ni ọ̀rọ̀ nípa ká gbájúmọ́ alukurani níbi ṣàwáìdù ló jẹ jáde púpọ̀ jù bọ̀dá kọ́bla asro ibn Malik rahimahullah wọ́n yìí sábà lo istishhadu pẹ̀lú hadith ibn Malik ló jẹ́ ó búùmù dáadáa ká máa lo hadithi so anahul Quran mo fi máa ń sọ fún gbogbo àwọn ọmọ wa tán wà ní magister àti doctora pé ẹ kọjú mọ́ anahul Quran gbogbo ntẹ́ ìbá mú wá ẹjọ́ máa jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ nínú alukur'an ni kò sí láì fi inú àdìsí náà o àbí bí amthal al-arab so kò sí láì fi inú rẹ̀ àmọ́ gbogbo ẹ̀ ni àwa máa ń lò. àsìkò kó wa ń papá mọ́ra lónìí bàbá wa á wọnú rẹ̀ gangan lọ tó bá dijọ́ mẹ́jọ á máa fi hàn àwọn èèyàn lágbára Ọlọ́run. àníri jù báyìí lọ lọ́sẹ̀ tòní ẹ má bínú Abdulmajid Abdulfatai Akínọlá ló kọ tèmi jẹ́ àwọn ká máa pè mí lákéwì ìdùnnú masala. a fẹ́ kọ́gbọ́n ọ̀dọ̀ yín la wá a fẹ́ kọ́mọ̀ o ọ̀dọ̀ yín la wá bàbá wa ìmọ̀ pẹ̀lú ọgbọ́n ló gbé wá dé.